ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀yin láǹfààní láti máa gbọ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé ìkànnì October 21st Radio TV òun náà ni ẹ̀ ti ń gbọ́ wa. Ìbéèrè tá a mú wá fún yín lónìí níbi tá a ti wà ní ìlú kan nílùú Òṣogbo ni pé ẹ̀yin náà tẹ́ bá wò lẹ́nujọ́ mẹ́ta yìí là ń gbọ́ pé àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti dìtẹ̀ wọ́n gba ìjọba lọ́wọ́ àwọn ìjọba alágbádá ṣùgbọ́n tá a bá wo bí afẹ́fẹ́ ṣe ń fẹ́ ìbẹ̀rù gbójó ìpayà ó ń wá sí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nujọ́ mélòó yìí pé ǹjẹ́ n tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà torí pé Yorùbá bọ̀ wọ́n ní kú tí ń pa ojú gbà ẹni òwe iná pé ń pa fún ni pé ṣe kò ní ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìdí ẹ̀ rèé ní ilé-iṣẹ́ wa October 21st Radio TV tá a fi ní ká lọ sí ìgboro ká gbọ́ ìwòye àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Akin Ọlárẹ̀wájú lórúkọ tí mi ń jẹ́ o ó yá ẹ jẹ́ ká lọ máa gbọ́ ìwòye àwọn aráalé. Ní báyìí mo ti wà ní ọ̀dọ̀ ìyá mi kan láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Mọ́mì ẹ bá ń dárúkọ yín fún àwọn tí wọ́n ń gbọ́ wá ń lé. Ìyáàfin Ọlárẹ̀wájú. Màmá mi Ọlárẹ̀wájú, ìbéèrè kan mọ̀ ní tawọ́tasẹ̀ nínú àwọn ọmọ kéékèèké ta ní ká bi ẹ̀yin àgbàlagbà léèrè. Ṣé ẹ̀yin àgbà bọ̀ ẹ pé bí ọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá ẹ sì pé àrọ́bá rèé bàbá àtàn ní ṣe. Ìyá mi ẹ jẹ́ ká wò ó ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí wọ́n ní ìjọba ológun ti gba àwọn ọmọ ológun ti gba ìṣàkóso ìjọba ń bẹ̀ ṣùgbọ́n inú fún àyàfu lọ́pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lóde òní látàrí pé wọ́n ń káyà sókè pé ó ṣeé ṣe kí àwọn ọmọ ológun náà kí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì pé nígbà náà lọ́hùn táwọn ológun ń ṣe kó tó di pé ó bọ́ sọ́wọ́ alágbádá wọ́n pé ìjọba ológun tó dáa jù nígbà náà lọ́hùn kì í ṣe ti ẹgbẹ́ ta alágbádá. Kí ni ìwòye yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ ṣé ẹ̀yin náà dàgbà ẹ rí ọ̀rọ̀ wa ní Nàìjíríà Ọlọ́run ní ká fi síwájú ọba tó mọ ìbẹ̀rẹ̀ wa àti òpin wa kò ní kó tì wá lẹ́yìn bí ẹ ṣe wí pé onúfọ àyàfu la wà bẹ́ẹ̀ náà ni wọ́n ní kú tí ń pojú bọ ẹni òwe ní pa fún ni so ìjọba ológun ẹ mọ̀ yí gbogbo èyí táwa ń ṣe yìí ó ṣe yí pé ní àmọ̀ yẹn fanda àmọ̀ ṣe tólógun bá ní ẹ mọ́tò ẹ gbọ́dọ̀ tọ́ ológun bá ní ẹ mọ́ su ẹ ní su náà nù so ti àdúrà táwọn gbà ní wípé ní ìjọba tiwantiwa tá a wà ń bẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ kọ́lọ́run kó kọ́ wọn mọ̀ ọ́n ṣe kọ́lọ́run kó kọ́ wọn mọ̀ ọ́n ṣe ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run kó tì wọ́n lẹ́yìn kó mọ̀ jẹ́ wọn ó ṣiṣẹ́ afẹ́rẹ́ àlàáfíà ọ̀nà tí wọ́n gbà táfẹ́rẹ́ àlàáfíà tí ó fi fẹ́ sí wa Nàìjíríà kọ́lọ́run kó kọ́ wọn ẹnìkan kì í gbọ́n tán kán fọwọ́ rí korí kán fi mọ̀ ṣe mọ̀ kí wọ́n mọ̀ pé ẹnìkan ní ẹgbẹ́ kínní ẹnìkan lẹ́gbẹ́ kínní kán sì àfọwọ́sowọ́pọ̀ ọmọ Nàìjíríà kí Nàìjíríà ò dáa tólógun bá gbà àtẹlẹ́rù kálukú ní òfòrí fa bẹ́ẹ̀ ni. N tí ẹ̀yin gbìyànjú láti sọ ní ìsinmi pé kó jẹ́ pé bá a ti ń jẹ́ jẹ̀lẹ́ńkẹ́ yìí tá a mú jẹ̀lẹ́ńkẹ́ yìí béèyàn kan bá sọ pé gbá ni béèyàn kan bá sọ pé àwọn ni kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n bó bá jẹ́ pé ọwọ́ ológun ni kí ni tí ó ṣẹlẹ̀. mẹ́wàá ó ṣẹlẹ̀ ológun òròjú èèyàn ẹ máa ń pẹ́ gbá ni àwo ẹni bá fọyà sẹ́ni òròjọ́ wọ́n sì ti gbà látètè kọ́ ṣe pé bí sọ́jà bá pààyàn àpagbé ni tàǹjọ́ yẹn lọ́wọ́ wò pé bó lẹ ṣe ṣe léyìí lọ́run ni kó ràn wá lọ́wọ́ o. ọ̀dà náà ṣe ìyá mi ẹjẹ́ tó ń wú ẹjẹ́ tó lélẹ̀ sí nígbà tí àwọn ológun ń ṣe ń gbà náà lọ́hùn kí ni ìrírí tẹ̀yìn náà ń gbà náà lọ́hùn. ìrírí táwa nígbà náà ni wípé àtẹ̀lófin wọn náà ni ńgbà tá a lágbára kan tó bá ṣe yí pé ní ọdún pé wọ́n da sẹ́lẹ̀ o wọ́n ṣe o tí wọ́n bá ní kò sáàyè kẹ́ ẹ̀ dàálẹ̀ lẹ́ni bá dàálẹ̀ jẹ́ tán nù bá ti dàálẹ̀ ò jẹ́ tán náà nù àwíjàre ò sí bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì kò sí wọ́n á sì pé tó ìṣèdí owó ẹ̀ mọ́ ṣe gbanu ẹ̀ mọ́ ṣe Sókótó wọn bá àkójọ mẹ́rin ká fi wà nù yàrá wa ká mọ̀ jáde ẹni bá ní gàrí yóò mọ̀ bù sómi ni ta ló tó lagiri tí ó jáde mọ́ bá fáyà rẹ̀ sókò ọmọ bá láàyè rojọ́ orí ìdí èyí ẹ jẹ́ ká fọgbọ́n ṣe é kọ́mọ Nàìjíríà ká ronú ká ro jinlẹ̀ dáadáa ká tó dọ́wọ́ lé ká mọ̀ jẹ́ wọn ó jàgbà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá mi ibi gírẹ́jẹ́ là bá gbà o lágbára Ọlọ́run Elédùmarè ẹ sọ́lẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ní sọ́lẹ̀ yà ẹ bá dárúkọ yín fáwọn tán gbọ́ wa lẹ́ẹ̀kan sí i. Ìyáàfin Ọlárẹ̀wájú náà mò ń jẹ́. Ní ibo la ti wá bá yín yìí. Akíndẹ́kọ̀ ni mo wà. Akíndẹ́kọ̀ ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o ẹ dàgbà ẹ dògbò láyé ẹ ṣé adúpẹ́ o. èyí ló dàgbà ọgbọ́n òye tó ráyìn ọ̀dọ́ wa lọ́la wa tọ́lọ́run ó fi sọ yín di ní ńlá Ọlọ́run ó fi fún yín
ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run yóò fi fún yín lórúkọ Jésù. Ẹ ó jẹ rere lórílẹ̀ àlàyé, àpẹẹrẹ rere lọ́lọ́run ó fi yín ṣe o, ẹ sì mọ̀ ọ́ ṣe. Mo gbàdúrà fún yín, yóò dára fún gbogbo yín o ní orúkọ Jésù Olúwa tó dùgbàlà. àmín. ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ já tún tẹ̀síwájú.